èwo la fẹ́ ṣe kàkà kí Olódùmarè ó kárí láyé orí rẹ̀ àkànkè. gbèrè orí rẹ̀ àkànkè. ọmọdé ilé tẹ̀ ń bá wa nẹ́jẹ̀ mà ṣe, àgbàlagbà ilé tẹ̀ ń bá wa nẹ́jẹ̀ mà ṣe hùn, obìnrin tẹ̀ ń bá wa nẹ́jẹ̀ mà ṣe, ọkùnrin tẹ̀ ń bá wa nẹ́jẹ̀ mà ṣe hùn, àdúpẹ́ tẹ̀ ń bá wa nẹ́jà wa o. ìjẹ́ ẹkú ilé báyìí là ń kára lé, ẹ̀rì wá là ń kéré ọ̀nà, ẹkú àti làákìrì ẹni bàbá ti rẹ̀ ní tó dé oyún mẹ́ta. ẹkú ilé o, akọkùnrin akọbìnrin akọmọdé akágbà, ìbàrẹ̀ lọ́dùmarè ọba o, ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó ti bẹ̀ kí bẹ̀bẹ̀ ó tó máa bí ọ̀wọ̀wà tí ó máa wà nígbà tí bẹ̀bẹ̀ ò ní ṣí mọ́, ọba òkìkí ọ̀kàkà òkìkí ọba tó rí ẹni tí ò sunwọ̀n ṣe, ọba tó lè jí ọba tó lè pa, a ṣe bá gbogbo ẹ̀yin tí Olódùmarè kó lé ayé lé lọ́wọ́. ìbà akọ́dá tó dá tiẹ̀ sórí ewé, ìbà aṣẹ̀dá tó dá tiẹ̀ sílẹ̀ pẹ̀pẹ̀, ìbà agbẹ́fàgorí àjàdá tó dá tiẹ̀ sí òfurufú jágàdo. ìbẹ̀yìn dá báyìí, ìbẹ̀yìn tẹ́ báyìí, ìbẹ̀yìn àgbààgbà tí kọ́mọ nífà ojú àlá, ìbẹ̀yìn ìyá mi òjijì fi arógbá sọ má balẹ̀, ẹ̀yin ọ̀gá ṣe mọ̀nàmọ̀nà pásọ̀dà ọ̀gá gbásọ ní ìgbàsọ lọ́hùn-ún. ajúbà yìí lọ́jọ́ tòní o, ẹ má jà síse, ẹ má jà sísọ, ọmọ yín ni yín lọmọ yín, òun ni wá, ẹ fà wá má bẹ́, torí tóbìnrin bá ro kà á fà á má bẹ́, bọ́mọdé bá ti júbà ilẹ̀ dandan ni kó roko pẹ́, bẹ́ẹ̀ kò ló bá ti júbà ilẹ̀ dandan ni kílẹ̀ lanu fún un. ajúbà lọ́jọ́ tòní o, ìbá gbogbo ẹ̀yin sọ̀rọ̀, ìbá gbogbo ẹ̀yin gbọ́rọ̀, ìbá gbogbo ẹ̀yin sọ̀rọ̀ pètèpètè tẹ́tí sọ̀rọ̀ síwájú káwa tó máa sọ̀rọ̀. ajúbà yín o, nígbà tá a wá sí ìlú òkè àmùkẹ́yìn, aṣọ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú bàbá wa Ajíbòògùn sọ̀rọ̀ bàbá wa Lámídì. aṣọ́gbà náà lọ́hùn pé wọ́n fi ìwé mọ̀ ṣe àyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ èyí olólùfẹ́ wa lẹ́yìn sọ pé kí ló dé tá a fi ìwé mọ̀ ṣe àwọn gangan lára tá a fi hàn yín kẹ́ ẹ fojú ara yín rí. àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n náà kì í ròyìn gbogbo òrìn àjò tán. ìdí èyí rẹ̀ tá a tún tàtàkùrù tá a tẹkọ̀ létí pé ẹ gbọ́ afa ìdùn láì mọ méjì lọ́sàn bọ́sẹ̀ bá dùn dáadáa àmọ́ amúgbà. èyí ló jẹ́ ká tún tẹkọ̀ létí ó di ìlú òkè àmù pẹ̀lú àwọn olólùfẹ́ wa kan tí wọ́n ní àwọn ṣe jẹ́ iyekíye tí ò bá nẹwà. a dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ẹ̀yin tẹ́ wà nírìn àjò pátá atara àwọn onígbọ̀wọ́ ètò yìí gbégbókè kì í gbé sóko ọmọ inú odi, kì í kú sẹ́yìn odi. ẹ ò ní kú sẹ́jọ́ o, wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé lágbára lọ́wọ́ Olódùmarè. Olódùmarè ò ní fi yín bú àwa tá a wà ní Nàìjà, àwa tá a wá wà nílé náà wọn ò ní fi wá bú yín pé àwọn tó wà nílé gan tún sàn jù yín lọ. ẹ ó kẹrù, ẹ ó kówó, ẹ ó kọ́lá, ẹ ó kọ́rọ̀, ẹ ó kó wá sórílẹ̀-èdè lágbára lọ́wọ́ Olódùmarè. dùgbẹ̀dùgbẹ̀ lẹ́kùn àgbò tó ń mì, ohun tó ń mì lórílẹ̀-èdè Nàìjíríà yìí, ẹkùn àgbò mì bẹ́ẹ̀ lásán ni kò ní já. ṣẹ̀rí bí ẹ̀gún bá ti débi tó débi yóò ó ṣe tẹ́ tí ó yọ ni. mo mọ̀ kọ́ba mi òkè Elédùmarè yóò bá wa tó ọ̀rọ̀ Nàìjíríà bí tó dé yìí. mo mọ̀ pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ aláwùrà bí tó bá jẹ pé ká pín kí Yorùbá máa lọ ní Yorùbá, kẹ́mọ́ kó lọ lẹ́mọ́ kí àfẹ́ lọ láfẹ́ ni ó bá jẹ́ kí ara ó tu tó lórí tẹlẹ́mù àti mẹ̀kúnnù àti tálákà. Olódùmarè ó jẹ́ ká tètè pín kí Yorùbá lọ lọ́tọ̀, káwúsá lọ lọ́tọ̀, kí Ìgbò lọ lọ́tọ̀. tó bá sì jẹ́ pé Àtíkù ni ó bá débẹ̀ tí ilẹ̀ yóò fi dá tẹ́jẹ́ pé àwa ni ó lè máa tọ́ka àtàwọn tó wà nílùú òyìnbó pé àwa náà Nàìjíríà lè ṣe bó ṣe wù wá, ọba mi ò kí á jẹ́ kó débẹ̀. tó bá wá jẹ́ pé Peter Obi náà bá ní ó bá débẹ̀ tí ìlú yóò fi dá, ọba mi ò kí ó jẹ́ ó débẹ̀. tó
tó bá wá jẹ́ bàbá wa Bọ́lá Ahmed Aṣíwájú Tinubu ní ó bá débẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà ó fi dáa tí gbogbo ó fi rọrùn tí ó fi rọ ọmọdé lọ́rùn tí ó ràgbà lọ́rùn tí ìjọba rẹ̀ yóò mú mùdùmùdù dé ẹsẹ̀ kùkú àti ibi tó jìn kọ́ba mi ò kè jẹ́ kí bàbá yìí wọlé kígbà rẹ̀ sì tu gbogbo alára akọkùnrin akóbìnrin ẹ̀wọ̀n ń bí àlọ́ òjìnà lórí ètò ìtọ́jọ́ tòní ibi àyà ló pọ̀ a wà nínú òkè àmù lọ́dọ̀ bàbá wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò pé a kì í gbẹnu ẹlẹ́nu fi tọ́tí wò a kì í gbẹnu ọlọ́kùnrin fi joògùn aṣọ lọ́jọ́ náà láwọn ibi tá ti bẹ̀rẹ̀ ètò lọ́jọ́ tòní àní wọ́n láwọn ti pẹ̀rẹ̀ kó mọ̀ ṣe àrí wọ́n sì lọ́ọ́ múwèé rẹ̀ wá táwa fojú wa rí ṣùgbọ́n ọ̀nà àwọn ẹ̀yin olólùfẹ́ wa sọ pé ó yọ Ọlọ́run kí ló dé ó yẹ kẹ́ ẹ fi wo òun yẹn àwa náà kárí ìwo mọ̀ṣà kárí bó ṣe rí ẹ ò rí lọ́jọ́ tòní ẹ̀ ń bẹ lọ́wọ́ bàbá mi mo ṣe ń sọ̀rọ̀ yìí ṣe ẹ gbàgbé gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́wò náà ní ṣìṣe ipa yóò ní ká wa lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo ohun tó dàbí pé ó dàbí ìlọsẹ́yìn tàbí ìfàsẹ́yìn tàbí kùdẹ̀kùdẹ̀ nú ayé ẹnìkan kan wa ọ̀ní ó sì fún ọ̀ní ó là fún wa torí pé oṣù ò ní tilẹ̀kùn kó má sìn ajẹ́ ò ní tilẹ̀kùn kó má sìn lẹ́bọ̀ lóògùn ò ní tilẹ̀kùn kó má sìn àáfà ò ní tilẹ̀kùn kó má sìn ọmọdé ò ní tilẹ̀kùn kó má sìn àgbàlagbà ò ní tilẹ̀kùn kó má sìn obìnrin ò ní tilẹ̀kùn kó má sìn ọkùnrin ò ní tilẹ̀kùn kó má sìn ọ̀ní á sí fún wa láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè torí pé tẹ́yìn iwájú bá gẹ́ran èrìgì ìsàlẹ̀ ń gbà ni ẹ̀wí àwọn ẹ̀yẹ àgbẹ̀ ayé bá ti wí òun lẹ̀ gbọ̀rún gbà ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè ìtọ́kì ìbalẹ̀ kó tó padà sẹ́nu mọ́. ẹ̀rọ bàbá wa àgbáyé adalẹ Olódùmarè ní jẹ́ ká fi ń ṣàwátì ẹ ó sì wá jìnnà torí àwọn ọmọ tẹ ẹ bí kalẹ̀ àti ìmúmúdákàn ó yé bàbá wa mú sọ́ngbà tá a wá tí ìlú Òkè Àmù yìí nígbà náà lọ́hùn mo ní alọ́ lọ́tún lọ ní ìlú Òkè Àmù fún wa ó yé yín bàbá lọ́jọ́ náà lọ́hùn ẹ fi ìwé mọ̀ṣẹ́ ayé hàn wá ṣùgbọ́n a ò jẹ́ kí kámẹ́rà kó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa ló sọ pé àbáṣe ká jẹ́ kẹ́ fi hàn àwọn bàbá wa kò nílò pé káṣẹ̀ tún ròyìn yín mọ́ torí pé àfin tó bá ti wọjà gbogbo ló ti dá àwọn tó jẹ́ àwọn olólùfẹ́ wa tọkàntọkàn ó ti mọ ẹni tó wà níkàlẹ̀ ṣùgbọ́n torí àwọn tó jẹ́ kó ṣẹ̀ ń darapọ̀ mú wa lórí ìkànnì Oyọ́lọ́run TV ni ẹ bá nẹ́ bẹ́ẹ̀ ẹ bá ń dárúkọ yín fún gbogbo ara ní. èmi ni Lámídì Ògúndìran Ajíbóògùn sọ̀rọ̀ Oyọ́lọ́run bàbá àbí bẹ́ẹ̀ ni ẹ wá bí yìí a sì ṣàlàyé gbogbo ohun tí a ti ṣe rí sọ fún yín ìgbẹ́ ní màsíà nígbà báwo ni mo sọ pé àwa parí kódà owó rẹ̀ ń bẹ ní níwá mo sì lọ mú wá. bàbá ẹ bá ń fi gbé mọ̀ sí àwọn hàn àwọn olólùfẹ́ wa tó ń wòye kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ lọ nípa ẹranko mọ̀ sí àwọn. owó màsíà àwọn nìyí. ìwó mọ̀ sí àrè. òun nìyí àìgbọ́dọ̀ ìwọ náà rẹ̀. ṣé ó ti hàn tán dáadáa àti gbogbo òkè wọn ó hàn dáadáa. ẹ̀yin olólùfẹ́ wa ṣe ti rí ìwó mọ̀ sí àrè o bàbá wa làwọn pẹrẹko mọ̀ sí àrè. ṣe é rí i pé wọ́n fọwọ́ bo ìwò ojú rẹ̀ nítorí pé èèyàn bọ́lọ̀ wo ojú ẹ̀. bàbá wa téèyàn bá yọjú wo ìwò rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ bàbá. tí ẹ bá wojú inú ọwọ́ rẹ̀ tí ò ti yẹ pé ó ti dé èdè òṣàrí ojú yẹn ò lè rí nẹ mọ́. ojú yẹn ò lè rí nẹ mọ́ yóò fọ́ ni kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. ẹ dákun bàbá ń bi ni àwọn nǹkan wo ló rọ̀ mọ́ ẹranko mọ̀ sí ayé bá wà lẹ́mẹ̀ẹ́. ẹni ọ̀wọ́n ni ẹni ọ̀wọ́n ni tábà ti pa láyìnbọn sí tó ti wó lulẹ̀ tó kú a gbọ́dọ̀ máa fọ̀bẹ́ du akẹ́tara máa kún gbogbo ẹni bá kọlà á gbé èédú á pa gbogbo làrẹ̀ pátápátá èédú sìgò èédú ara igi sìgò tó wà náà bẹ́ náà láì padà ẹ̀kẹ́ wa rẹ́ ká gbọ́dọ̀ pẹ́ra wa lẹ́kọ̀ọ́ tàbí kún tẹ́ tábà kún tẹ́ èwo rẹ̀ á béèrè wípé lágbájá ó ní ọlọ́ọ̀lé ni màsíà ọlọ́ọ̀lé ni àbíbá ló gbé èyí tí ọba lọlé ọ̀sọ̀ pé òun ọlọ́ọ̀lé ìwé ìdáhùn ti kó délé àgbọ̀dọ̀ lọ kó síbì kan lófurufú tí ọba sí ẹ̀ di òṣàlá ó sì jẹ́ di òṣòko tàbí di ìṣẹ̀gó tàbí di ògún ní ẹ̀rọ gbọ́dọ̀ dúró sí. ìdí òòṣà kan lẹ́sà dojú rẹ̀ délẹ̀ sí ibi ó bá wà kábíyèsí Ògún kábíyèsí ibẹ̀ ni wọ́n máa gbé.
à ń gbọ́ yín bàbá wa. bẹ́ẹ̀ ni wọ́n máa gbé tábà ti pa bẹ̀ tẹ́ á tù ú ká tó bẹ̀rẹ̀ sí í kun. bàbá wa ẹ ó tù ú. á tù ú. ẹ ó ṣèyẹn ni pé ẹ ṣètùtù lẹ́yìn ìgbà pa tán. lẹ́yìn ìgbà pa tán. bàbá wa kí nìdí tí ọdẹ fi máa ń ṣètùtù bó bá pẹ̀lẹ́ tán. nítorí kó lè pa mí. torí kó lè pa mí. ó sì máa ń wọ́n. kéyìí tó sì pa àwọn ní ẹ̀kọ́ bá máa dá a láàmú. máa dá a láàmú. torí ẹ̀ ni a máa ṣe ètùtù. àgbọ́yé bàbá àgbọ́yé. bó ṣe rí ni. àgbáyé adalẹ́. ẹ dákun nígbà tá a wá ẹ sọ̀rọ̀ ń pẹ́rẹ́ kó mọ̀ ṣàyí pé bẹ́yìn bá lọ ní ìgbẹ́ tó ti ṣẹ̀ ń lé bó lẹ ṣe wí. bí ó ṣe tí a bá ṣẹ̀ ń lé ẹran yìí ó máa tẹ̀lé èèyàn kí ni nínú ọ̀gbẹ́ ẹni tí wọ́n pè àbá fura tí wọ́n fi yìnbọn sí tó bá pa kò lè jẹ́ là. ẹni tí ò bá fura tí ò mọ̀ tí yẹn ń tẹ̀lé sí tó yọ síbi tó bá pàdé tó yọ síbi tó bá pàdé tó wà pé wo bàbá rẹ̀ rẹ̀ bá jẹ́ yìnbọn sí ẹ̀wọ̀n yìnbọn sí tó wà bí pa kò lè rúlà. kò lè rúlà. kò lè rúlà o. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ṣé pé bíbẹ̀ níbẹ̀ bá yìnbọn sí mọ̀ṣíà tó pa tó ní Ògún ṣe ẹnu rẹ̀ a jẹ́ pé ó fọwọ́ rẹ̀ sí rẹ̀ ní kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ẹ ṣé bàbá wa àgbáyé adalẹ́ ẹ ṣé wà dúpẹ́ púpọ̀. ẹ dápẹ́ ẹ kó mọ̀ṣíà yìí bóòtú ni àwọn nǹkan tó wà lára rẹ̀ tó jẹ́ bí nǹkan àwòdà mẹ́rin tẹ́ lè sọ fún wa. ìkẹ́ tó wà lára rẹ̀ ni pé ọdẹ tí ó bá gbójú kò lè pa. ọdẹ tí ò bá pójú kò lè pẹ́rẹ́ kó mọ̀ sí àlè tí ò bá tó bí ṣe ń pèrè ẹ̀. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ẹ ṣeun bàbá wa àgbáyé adalẹ́ ojú òní tì yín. gbèrè kàkà kí Olódùmarè oríire akẹ́kẹ̀ẹ́ ó ṣe kárí láyé. bàbá wa ẹ dákun kọ́ má dàbí pé àgbéṣẹ́ lè yín lọ́wọ́ bàbá ṣé ẹni bá wa gbé ìgbò òun kalẹ̀ sí ẹ̀gbẹ́ kan ká lè jọ ráyè nẹ̀hẹ́ bára wa sọ̀rọ̀ dáadáa. a lè gbé ẹ̀gbẹ́ kan. tó ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ̀rọ àbá wa tó ẹ ṣe torí mi ò lè wọ̀dọ̀ yín dáadáa ẹ̀rù ń bà mí Olódùmarè ní jásì ṣe ẹ ṣeun bàbá àgbáyé adalẹ́ ẹ ṣeun bàbá mi ojú òní tì yín ẹ ṣé bàbá ẹ ṣé àgbáyé adalẹ́. bàbá wa ẹ dákun bàbá ń bi ni àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní apẹ̀rẹ̀ láṣẹ lóore tí ó jó dànù ẹni tá a bá bí tí ò mọ́ lè yá tí ò mọ́ lè bá bẹ àfibí sólórí ọmọ ní í ṣe èyàn nílé bàbá kó má nílé yá ẹ dákun nídìílé yá yín ṣé ìjà rí bí òṣàkin àbí bí nǹkan kan táwọn náà ń ṣì ń bẹ àbí ìdílé bàbá yín nìkan ni wọ́n ti jẹ́ pé ọlọ́dẹ ni wọ́n. nílé ìyá mi eléégún ni wọ́n. ní ìdílé ìyá yín gan alára eléégún ni wọ́n. eléégún ni wọ́n. eléégún ṣé ẹ lè fi àwòrán eégún ẹ̀wá gbé eégún wò ní ṣé eégún olóde náà àbí eégún ọlọ́rẹ̀ àbí eégún. eégún oníjó ni. eégún oníjó. eégún aláàfin wọ́n sì máa pè é. eégún aláàfin. alápàlà. eégún alápàlà rèmírèdò alápàlà eégún náà rèé. eégún náà rèé. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kò sí wàhálà gbàwó rẹ̀ ti ń bẹ lọ bàbá mi bàbá dé díẹ̀ lónìí á gbàwó rẹ̀ tá a fi hàn àwọn olólùfẹ́ wa bàbá tó wá ní eégún gangan àwọn fẹ́ rí a tún padà wá tá a tún wá ṣe tí wọ́n tún rí oyè ẹ̀já tẹ̀síwájú bàbá mi jẹ́ ká tẹ̀síwájú ẹ dákun eégún alápàlà tẹ̀ sọ fún wàndílé ìyá yín ṣé àwọn nǹkan wo ló jẹ́ bí nǹkan àwòdà mìíràn lára rẹ̀ àti pé báwo lẹ ṣe ẹkẹ wò sùn pé àwa náà fẹ́ léégún wọ́n fẹ́ léégún náà àbí báwo ló ṣe di pé ní agboolé ìyá yín wọ́n léégún. bàbá tó bí ìyá mi àwọn ni wọ́n lọ ṣe eégún yẹn wá láti Ọ̀yọ́. bàbá tó bí ìyá tiyín àwọn ni wọ́n lọ ṣe wá nílùú Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin olùpàṣẹ pẹ̀lẹ́ májọba àtìbá. Àbẹ́túndé ní í jẹ́. àgbẹ̀ bàbá. ní í jẹ́ àwọn lọ ṣe wá láti Ọ̀yọ́. wọ́n bá ń jó náà pé egungun Aláàfin rèé o òrìṣà Aláàfin rèé níwájú ọba náà. egungun Aláàfin rèé o òrìṣà Aláàfin rèé o egungun
Aláàfin rèé o, òrìṣà Aláàfin rèé o. Ẹ ṣeun bàbá wa Àgbáyádalẹ́, ẹ ṣeun. Mo gbọ́ nínú ọ̀rọ̀ tá à ń sọ ń gbà débi ẹni àwọn nǹkan kan ṣẹlẹ̀ nílùú Òkè Àmù tá a wà yìí báwọn kan wá wọ́n dì pàǹpá wọ́n dì kùkù wọ́n ní àwọn fẹ́ máa jí ère òòṣà kọ̀ọ̀kan gbé nínú ìlú yìí báwọn fẹ́ máa jí gbé láti lọ tà á fáwọn òyìnbó kí lẹ ló ṣẹlẹ̀ sáwọn tó gbé ère eégún yìí ń gbà náà. nígbà wọn gbé ère eégún yẹn wọ́n já gbogbo aṣọ eré ẹ̀ sílẹ̀. Wọ́n já gbogbo aṣọ orí rẹ̀ sílẹ̀. Wọ́n bá gbé eré eégún yìí wọ́n fẹ́ máa gbé jáde. Nígbà wọn ọ̀dẹnu ẹ̀bù wọn ọ̀rọ̀ nẹ̀ mọ́. Wọ́n fẹ́ gbégùn sá lọ. Ìgbà tí wọ́n dí ẹnu lóró láti bóde ọ̀nà dí mọ́ wọn. Ọ̀nà dí mọ́ wọn. Kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. Wọ́n dúró ńgbà tó jí wọ́n mọ́ bọ̀. Tí wọ́n pé èèyàn mà káwọn mọ̀ wọ́n ju eré eégún lẹ̀. Wọ́n bá ju ère orí rẹ̀ lẹ̀. Wọ́n bá sá lọ. Wọ́n bá fẹsẹ̀ fẹ́. Kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. Bàbá mi ṣé kí ló fà á tí ó fi jẹ́ pé wọ́n gbé ère òun wọ́n á fẹ́ jáde ṣé eégún yìí sì bẹ dòní. ń bẹ dòní o. ère òun náà sì ní bẹ lórí ẹ̀ àbí ẹ ti dọ́gbọ́n sí bàbá mi. ọ̀dájú. òye ó pa wá látàtijọ́ òun náà níbẹ̀. lórí ẹ̀. Kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. eégún yìí gangan lára bàbá kí ni ipò rẹ̀ nínú àwọn eégún lásìkò tí wọ́n bá ń ṣe ọdún eégún nínú ìlú tàwa yìí. lọ́jọ́ tí wọ́n bá ń kóje. tí wọ́n bá ń kìje. òun ni wọ́n bá jáde tí wọ́n bá ti dúró lọ́jà tí wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́ òun ni ẹlẹ́npó kábíyèsí ẹlẹ́npó yóò jókòó dè tí wọ́n wá gbogbo dìde ni wọ́n máa yọ wá jó wájú ẹ̀ tó bá jó tẹ́ wọ́n máa tá wájú ẹ̀ wọ́n náwó fún tẹ́ ní kábíyèsí ò tó máa lọlé. Kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè tó súnmọ́ pé eégún ńláńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kábíyèsí ó dìídì dúró de pé eégún alápalà ń bọ̀ kó wá ṣeré kó wá jó fọ́ba Ìgbòho bá jó fọ́ba tẹ́tọ́ tó yí ọba sí tó súre lọ́ba ní òwò àṣẹ bẹ̀rẹ̀ sí gbẹ́sẹ̀ wọ ààfin lọ padà kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè eégún yìí gangan tẹ́ ẹ pè ní eégún alápalà kí ni ìwúlò rẹ̀. Ohun tó wúlò fún ni pé tá a ti ẹdún rẹ̀ àwọn èèyàn ti Èkó wá tí wọ́n bá ṣe tí ọba bímọ yóò ṣe nǹkan tí wọ́n bá kó ṣe wọ́n sọ̀rọ̀ ń díẹ̀ nígbà tó dán ní ẹbí yípo yóò bímọ yóò gbé ọmọ yẹn wá. ìyẹn láyé àtijọ́ nù o. ìsinsìnyí náà. ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá mi. ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nísìnyí. ìsinsìnyí bá ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá ti wọ́ ọmọ títí tó káàkiri tí ò rọ́mọ tó bá wá tó wá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe yóò ìgbà tọ́dún ọba fi yípo yóò finú soyún yóò fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. ẹ̀yin ní kàkà kí Olódùmarè ń pè wọ́n ní abóògùn sọ̀rọ̀ ó pè yín bàbá mi ń jẹ́ gbèjégbèjọ. wọ́n jẹ́ gbèjégbèjọ kárí láyé oríire àkànkè ojú òní ti ọ̀rọ̀. o ṣeun. ọṣẹ káàkiri ló máa lórí àkànkè ọṣẹ. bàbá mi Àgbáyádalẹ́ ojú òní ti yín nígbà tá a wá tó dé ní òjẹ́ ká bí yín pẹ̀lú àwọn ẹ̀kọ́ wọlé ti parí ìgbà àwọn ẹ̀ka títí ẹ̀ka ẹlẹ́yìn pa ìgalà rí ẹ̀pa Èkùlù ẹ̀pa ẹtu ẹ̀pa títí ẹ̀pa egbin ẹ̀pa ìrákúnúgbá ẹ̀pa òtòlò ẹ̀pẹ̀fọ̀n ẹ̀pa títí ẹ̀pa mọ̀síà bàbá mi jẹ́ péré rí. mo ní erin tá a pa. lẹ́sọ̀ pé yóò níwèé rẹ̀ ń gbà òun rántí ẹ̀pẹ̀rin rí ṣùgbọ́n ẹnìkan ló kún ẹ̀pẹ̀rin náà rí erin lákàtàbú àjànàkú bàbá mi ṣé mọ̀ nǹkan tí mo wá fẹ́ kẹ̀ ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ayé òde òní ló jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ ọlọ́dẹ wọ́n máa ní lórí irọ́ ṣe mọ̀ pé àwọn náà kọ́ nǹkan ò tí ì sojú wọn ṣẹlẹ̀ rí ni níjọ kan bá sojú wọn ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́njọ́ kìnnà rẹ pé ẹnìkan sọ pé ọdẹ òní nǹkan kan àbí bọ́ọ̀lù ẹ̀sìn wọ́n wá ní kíni. wọ́n ní ọ̀dà ọ̀kẹ́ ọ̀rọ̀ ènìyàn wá àwọn àgbàlagbà fún ní nǹkan wọ́n lè tó ní ọdẹ òní kankan ni wọ́n ní kó pé wá wọ́n bá gbé òka wọ́n jù sí látẹlẹwọ́ ọwọ́ rẹ̀ lu sísàlẹ̀ òka bá lu ó lu ọwọ́ rẹ̀ sísọ́ dìkejì irú wọn nísìnyí bàbá ǹjẹ́ ẹ ní nǹkan kan tí ẹ lè bá wa ṣe bóyá bíi àyídà paradà tẹ́ lè fi hàn wá pé ọyẹ wo kinní yìí o bá a ṣe ń sọ̀rọ̀ yìí
wọ́n ní tá a bá dàgbà tán ọmọ làáyè. tíyẹn bá ti dàgbà ju bàǹtí onírù lọ ọmọ ẹni là á jogún ẹ̀ fún. mo ní àwọn ọmọ. ẹtẹ ti fi sẹ́lé lọ́wọ́ kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. wọ́n lè ṣe bí ẹyọ kan méjì. ta ni ká wá ké sínú gbogbo àwọn yín tó jókòó yìí. Ajírọ̀ tútù. ẹ̀gbọ́n tẹ̀ta ní Ajírọ̀ tútù ń bí ẹ̀yin ni àbí bàbá ń pè yín. Ajírọ̀ tútù. ẹ dákun ẹ bá gbé kámẹ́rà súnmọ́ wọn. ẹ̀yin olólùfẹ́ Ojúọlọ́run TV ẹ rí nǹkan lónìí torí pé ẹni bá sọ pé òun ò tẹ́rù ìwọ̀nba tí ó fi tanná òun ló mú lọ́wọ́. ẹni bá lóko ò tẹ́rù ìwọ̀nba tí ì tanná òun ló mú lọ́wọ́. ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín lé. Orúkọ mi ni Ajírọ̀ tútù láti ìlú Òkè Àmù. ẹ bá ń gbóhùn sókè. Orúkọ mi ni Ajírọ̀ tútù Ajírọ̀ tútù láti ìlú Òkè Àmù. ọmọ Ògún ọmọ eégún sì tún ní àbí bẹ́ẹ̀ kọ́. torí mo rí i pé bàbá mi ní ìdílé ìyá àwọn eégún ni ìdílé bàbá ìbọn ni wọ́n tún yìn. kí ni nǹkan tẹ́ ẹ mú fún wa lórí ètò tọ́jọ́ tòní tẹ́ ẹ fẹ́ fi yẹn wá. a wá ṣeré kékeré díẹ̀ fún yín níbí báyìí ní nǹkan tí ń pa kọ́tẹ́ ẹ bá wá. èrè kékeré ẹnẹ fẹ́ ẹja rí gbogbo ayé ń wò wá. ẹyẹ bá ń bu èkó wá ń tà. ẹyẹ dúró tí káwọn lọ bu èkó wá. kò nílò ní jẹ́. a ṣe ń kọ̀ntínú ẹjẹ́ ògùn yẹ̀pẹ̀dé. Ìbẹ́lẹ́dùmarè ìbàtìwọ́ ọjọ́ ìbàtìwọ́ ọrùn bá dáṣẹ́ nínú ọmọ gbọdọ̀ wọn yẹn olúbíkì ìbàrẹ̀ ọ̀sẹ́yìn bíkì ìbàrẹ̀ ìbọn àwọn yàmì àjíbọ́ lólùtùfẹ́ ajímájẹ nǹkan tó lè gbọ̀rọ̀ tó ń gbé nílé tó gbìyànjú bẹ̀yìn yàmì pàkí àlàkì ajẹ́rọ́gbàṣẹ́ má bẹ̀rẹ̀ ẹ má yẹ gbogbo ó tì mí má yẹ gbogbo mi lẹ́nu má yẹ gbogbo ẹ má jẹ ohun mi lẹ́nu wọ́n ní iye mọ́ ní gbọmọ lọ́gbọ̀ báyìí ní gbọmọ nílà ọ̀tún yàgbá nílẹ̀ dáfà fọlọ́mọ àbọ̀ òsìmọ̀ àṣẹ ní dáfà fọlọ́mọ àṣẹ àtọ̀tọ̀ àtọ̀sí báyìí wọ́n ní òkèrè gbàmẹ́ lè rí lórí ìrọ̀ ní ìrọ̀ ní dáfà fẹ̀sọ̀ ní kọ́ńtù sí báyìí bàbá mi. Alupaida parada. Tigba wọnú aṣọ máa ń pa wọn dání, ya parada. Ẹ̀bùn báyìí. Agbègbè náà. Ẹjọ́ olólùfẹ́ Ojúọlọ́run TV. Ẹ wò ó tó bá dàbí rọ́kà bó bá rù yín lójú a lè ṣe live video kẹ́ ẹ wò ó ṣe ẹ̀mí náà lè tọ́ lábẹ́ àbí. Àwọn onífẹ̀ẹ́ sí ẹ dákun ìbá Olódùmarè ìgbà tí wáyé ọjọ́ ìgbà tí wo oòrùn ìgbẹ̀yìn tó nílé ayé o ẹjọ́jú mi ṣe o ẹjọ́. fẹ́rẹ̀ wọn oríṣẹ́. àbí ṣe gbogbo ara lé ẹ sáré àtẹ́lẹwọ́ wọn nísìn Ajírọ̀ tútù yóò máa ju yín ṣe ẹ ní ṣìṣe ayé ò ní padà lẹ́yìn yín ẹ ní tẹ̀sán ìgbà mọ́lẹ̀ ṣé ó tún kù tẹ̀ fẹ́ fi yẹn wá. ó kú nìbọn ró ẹ̀ sọ fún atẹ́lẹ̀ ni. ó kú nìbọn ró sẹ́wọ̀n pé bàbá mi la wá bí lọ́rọ̀ àmọ́ pé bàbá ó sọ pé bàbá ti dàgbà pé ẹ̀yìn ti bọ́ àwọn ti bọ́ àmọ́ pé irú ẹ̀yìn ni wọ́n sọ. ó yá ààrẹ bàbá máa ń rẹ́ lóde. ó yá ẹja tún rí ẹja rí. dákun kámẹ́rámà méjù ẹ̀rọ wálẹ̀ o bó bá jẹ́ pé nǹkan tó bá lágbára méjù lẹ̀ kò tó ohun tí ó ṣe ọ́ dákun o. mi ò ní sá lọ mi ò ní sá. ẹ sáré mi tó wà mẹ́. ẹ ti rí tó ara sínú ẹ̀. bẹ́ẹ̀ni àdìgbò yorùbá ìgbẹ́lẹ́rọ sínú ẹ̀. Parada. Aida parada. Gani fuka cuma apa? Parada. Kidu parada. ẹ bá ń gbé kámẹ́rà sídìí àdó òun
ẹ bá ń gbé sí gàdó. ọwọ́ òsì lè gbà á bàbá àgbẹ̀ ló máa lọ. àwọn ìyàwó náà láwọn fẹ́ gbà ń bẹ̀. wọ́n lè padà. ó ti padà. wọ́n gbà. ẹ̀yà. wọ́n lọ pín ìlú ẹ pín ìlú náà rẹ̀. ọwọ́ ìtọ̀. tó. fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ láàmì. ẹ lọ fáwọn yìí náà díẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ o. ajírọ̀ tútù bàbá mi wọ́n ní ọká bímọ sílẹ̀ gbóró akẹ́kẹ̀ẹ́ bímọ sílẹ̀ òbíyọnu kíkú tó pàyà àkókò ọmọ tó bí sílẹ̀ tí tógi sọ bàbá àgbáyá dalẹ̀ àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní òòṣà tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ kékeré sẹ́yìn díẹ̀ ìwòsà bí ó parun irú ẹ̀yin àgbààgbà tá a fẹ́ lẹ̀ Yorùbá rè gbogbo àwọn nǹkan tẹ̀ fi ń ṣagbára ẹ máa fi láwọn ọmọ òun lọ́wọ́ kẹ wá ń wá kọ́kọ́rọ́ kan tẹ́ fi dè wọ́n pé ń jó o bá ti fi kíní yìí ṣe láburú tàbí o bá fi lù yẹn jìbìtì àbí o bá fi ṣe báyìí ní òṣèlú kan báyìí ní yóò ní jẹ́ fọmọ́ ìlú ò ní jẹ́ fọmọ́. àti ẹ ti mọ lẹ́ndí ogun ni. ẹ má ti múlẹ̀ fún wọn nídìí Ògún kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè tó èrò àtúbọ̀ máa jẹ́ fún ajé òtútù bàbá wa tí ẹ̀yin gẹ́gẹ́ fúnra náà wa tí wàá tún ṣe kan sí fún wa báyìí ni àbíkí ló kù tá tó fẹ́ ṣe. ìdájọ́ àtọ́yẹ ọmọ náà ni. pé gbogbo ọmọ ṣe jókòó ilẹ̀ ti fi nǹkan lé lọ́wọ́ dáadáa ta ni fẹ́ pè nù wọn. Síkírù Ògúndìrín. ọmọ bíbí inú yín tún làwọn náà kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè bàbá wa ń gbọ́ ta ni ẹ̀yin ni ẹ máa bọ̀ bí ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ẹgbẹ́ mi ni ẹ máa bọ̀ ọ̀ya àbá ẹ̀rọ bàbá wa Olódùmarè ajá ni wípé àgbáyá dalẹ̀ ojú òní tì yín ẹ bá dárúkọ yín fún gbogbo ọmọ orí gbogbo àwọn èèyàn tó ń wà lórí mẹ́rin àgbàlá yìí. èmi ni Ògúndìrín Síkírù. ẹ dákun bá ń gbóhùn sókè. èmi ni Ògúndìrín Síkírù láti ìlú Òkè Àmù. láti ìlú Òkè Àmù. ọmọ bíbí ilé Ẹlẹ́kùnlé. ọmọ bíbí ilé Ẹlẹ́kùnlé ní ìlú Òkè Àmù. bàbá mi la tàkótó ọ̀rọ̀ sí wọ́n wá ní pé àwọn ògbọ́n lọ wà á bí káwọn tún máa ṣe wàhálà mọ́ nígbà àwọn ọmọ táwọn bí gan àwọn lè fọwọ́ sọ̀yà nípa wọn ṣẹlẹ̀ ẹni tún bíi méjì àbí mẹ́ta tẹ̀ lè pa fún wa lórí ètò ìtọ́jọ́ tòní. a ṣe kékeré ẹyọ kan fún mi. kékeré ẹyọ kan bàbá ó dáadáa ká má bàa gbára alákòóbò ẹ̀yà ní ẹ̀ ń bẹ̀. bàbá ìbáyún wọ́n ní tọmọdé bá júbà alẹ̀ yóò rò kó pẹ́ o tí kò ló bá júbà alẹ̀ ilẹ̀ ọ̀lànà ìgbà tí wáyé ọjọ́ àti wọ̀ọ̀rùn òun rèé o ṣé ẹ ti rí báyìí. bẹ́ẹ̀ni kí ni wọ́n ń porúkọ eléyìí. smoke wọ́n ń pè é. kí ni wọ́n ń porúkọ rẹ̀. kí ni wọ́n ń porúkọ rẹ̀. ọ̀yá yanu kí n tì í bọ̀ ẹlẹ́nu wò. a má jẹ ìyanu ẹ̀dá kan. ìbáyún bàbá o ìbáyún. ẹ pé kámẹ́rà súnmọ́ bẹ̀ kán rí. wọ́n ti ojú olóko ńlá bí kó ti ojú olóko lórí wọ̀wọ̀ ẹ̀yẹ nítorí olóko lòkó òbó àbí ojú olóko lòbó fi wọ̀ ọ́ bẹ́ẹ̀ ni ẹ pé jáde. kábíyèsí Ògún. àná edimọ́ lọ́kọ̀ àná edimọ́ dàbí àjọba kan bí àbẹ̀ ẹ̀dọ̀nà ni. àṣẹ. ṣé ẹ̀ ń rí ohun tó ń ṣẹlẹ̀ torí pé tá a bá gbé àwọn ọlọ́dẹ wá sí orí Facebook àbí lórí YouTube channel wa tá a bá gbé wọn wá tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó máa sọ pé bàbá mi ẹ bá ń tú wọn sílẹ̀ ẹ jáde ẹ̀rọ ní bébí gungi. ọ̀rọ̀ àpọ̀ wọlé. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè bàbá mi Àdìgbògùn sọ̀rọ̀
bàbá mi Ajíbògùn sọ̀rọ̀ èyí mo tún rí lónìí lọ́dọ̀ yìí ká màmá ṣe wá gbọ́ àwọn kan ń bẹ̀tẹ̀ pé Dátún Thomas ní wọ́n sì ní ká padà wá o wọ́n láwọn fẹ́ ṣe ká ṣe live video lórí YouTube tàbí lórí Instagram báwọn fẹ́ rí gangan bí wọ́n ṣe ń ṣe wọ́n lè ní bóyá editing àbí nǹkan kan ni Olódùmarè ò sì ní jẹ́ eróhun tí ibi sọ pé òótọ́ tí mo gbé lọ́wọ́ mo fẹ́ sọ dáyédèrú sóyè bí mo ṣe ń wò ó yìí mo fi gbogbo nǹkan tí mo jẹ́ ìgbésí ayé mi búra edit kankan ò tí ì sí ń bẹ̀ pé bóyá kínní láì pé tá a bá ṣe tán ká kọrúkọ sí gbogbo tẹ́ ẹ rí nǹkan ṣe pé bóyá force and play àbí kínní kan rárá àwa kọjá ẹni tí ó máa gọ sẹ́yìn kankan sóyè yín bẹ́ẹ̀ kó tó di pé mi ò lè mú ìyẹ̀wá sórí afẹ́fẹ́ ìdìbí ọ pé ṣé òun tó fẹ́ sì yìí dá ọ lójú bí ò bá dá ọ lójú jókòó jẹ́ o ṣé ẹ ti rí ohun tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ pé bàbá ti post sórí Facebook ẹ̀ máa ní lórí irọ́ tẹ́ ẹ fẹ́ gbàgbọ́ ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ bàbá mi Ajíbògùn sọ̀rọ̀ ẹ bá ń súre fún gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ Ó Yọ Ọlọ́run TV ẹ bá ń súre fún wọn tọkàntọkàn ẹ bá ń fàṣẹ sọgbólóhùn ọ̀rọ̀ bíi 3 sínú ayé wọn. ok ǹbọ̀ Ọlọ́run bẹ̀yìn ǹbà tí wáyé ọjọ́ ǹbà tí wọ́ọ̀rùn ǹbà àwọn tó tilẹ̀kùn láàárọ̀ yìí ǹbà àwọn tó tì ní ìrọ̀lẹ́ gbogbo àwọn tó wà lérí orí iṣẹ́ yìí. tí wọ́n ń wo iléeṣẹ́ Ó Yọ Ọlọ́run TV àwọn olólùfẹ́ wa Ó Yọ Ọlọ́run TV. Ó Yọ Ọlọ́run TV Ọlọ́run ọba kò ní fọ́ wọn lójú àṣẹ kò ní di wọ́n létí àṣẹ wọn ò ní rọ lẹ́sẹ̀ wọn ò ní rọ lọ́wọ́ ó láti rí bẹ́ẹ̀ àṣẹ nẹ́nẹ́ fi jókòó àṣẹ òrùlòrùn fi jà àṣẹ ilá fi jẹko ó láti rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ nẹ́ tó àbámọ́ èṣù. ẹ ṣeun bàbá àgbáyá dalẹ̀ ẹ ṣe o Olódùmarè á jẹ́ ká rí yín pé ojú ò ní tì yín. Bó ṣe pè mí mo jẹ́ kàkà kí Olódùmarè tì mí oye Ó Yọ Ọlọ́run ń jẹ́ o Ó Yọ Ọlọ́run ń jẹ́ má rorò òkú rorò kì í kóyàn jọ òkú rorò kí gbèrè orí ìrà kẹ̀kẹ́ kàkà kí Olódùmarè bàbá mi ẹ jọ mi lójú púpọ̀ lọ́jọ́ tòní mo máa ń gbọ́ tó bá sọ pé erin èéfọn kọ́mọ èéfọn àṣé pé ẹni tí ò bá gbọ́n tí ò mọ̀ kan ni wọ́n máa ń sọ pé atakóró kan ò lè gbọ́mọ ẹ̀wò ò lè gbọ́mọ rẹ̀ wọnú àdó àwọn ọmọ yín tẹ́ ẹ ní kí wọ́n jáde lọ́jọ́ tòní kódà mi ò lérò rẹ̀ torí èmi àti yóò sọ ọ́ tì tẹ́lẹ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀. Ọlọ́run bàbá torí kékeré lórí mi wọ́n ní kékeré lórí mi ńláńlá ń bọ̀ lẹ́yìn. bàbá mi ẹ ṣáà wò ó. àwọn ọmọ tẹ orí nì kékeré lẹ́yìn wọ́n tẹ̀ tó fi hẹ̀ wá ní. èmi gẹ́gẹ́ nígbà tí wàá ṣẹ̀ gálà kan ń bẹ àwọn èèyàn tí wọ́n lè kele kí pé wọn ò lè rí pa mo ní èmi ò rí pa nígbà tó rí jọ́nà ẹ̀mọ́ lọ mo bá rí. nílùú Òkè Àmọ̀ yìí náà ni bàbá mi. nílùú Òkè Àmọ̀ yìí náà ni iná ọgbó olóṣè nígbà ọyá mo rí gàrà ní wò mí èmi náà ń wò mo bá lè rí tí mo yìnbọn sí. ìbọn lúkàlà. nígbà mo yìnbọn lù àwọn ìyá mi tẹ́mi sì ń lò wọ́n sọ fún mi wọ́n ní kí n má jẹ́ òkè o. wọ́n bá fún ọ. nígbà mo sì bọ́ tó wó lulẹ̀ mo bá yàdá àdá tí mo lè sọ kù báyìí gàlà ké nígbà tó ké mo ní gàlà yìí ké mo sá lù pa mo bá kún mo ti kún mo bẹ̀ ìwẹ̀ wọ́n rù ú délé mo ti gbé gàlà yẹn fún alápàtà báyìí ọmọ mi tí mo fọ́ bí tí mo bí lé ẹni tí lójókòó tí mo bí kó tó di pé mo bí òun à ń pè ní wàsí ọmọ ní bẹ̀rẹ̀ sí ké wọ́n yẹ kó wẹ́rẹ́ yẹn fún mi tí ọmọ yẹn kú. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. ọmọ yẹn kú. kí ló dé tó fi jẹ́ pé ẹran àgbọ̀nrín ẹran gàlà ló máa gbà bọ̀dì jù nínú igbó ògbẹ́ kí ló tó jẹ́ pé ẹranko burúkú yìí ló máa jẹ pé wọ́n máa ń lò jù tó máa fi lọ jẹ ilá. ẹrin àwọn àgbà ni. ẹrin àwọn àgbà àwọn ọ̀rẹ́ kọ́ láfẹ̀yìntì yìí. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. ẹrin àwọn àgbà ni. tó pẹ́ ni wọ́n fẹ́ kú fún ni ìgbọ́dọ̀ pa pé èèyàn fi oògùn pa wọ́n yóò yọ ọ́lẹ̀. ṣùgbọ́n ká níbẹ̀ ṣe dira láti ilé tí wọ́n ti sọ fún yín pé ibi tẹ́ ń lọ yìí o ẹranko tí ẹ fẹ́ lọ pa yìí kò gbọdọ̀ kí ká ní kò ké ni tí ọba ké ni kó má yọ ọ́lẹ̀ kó má wù yín. kò ní ọmọ ò ní wù. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. wọ́n bò ti ké ó ti ìbílẹ̀ ti mọ̀ pé túláàsì
ọmọ tí mo lè kọ́ bí gẹ́gẹ́ ni èyí wọ́n á pé kékeré rẹ̀ rí nì ńlá ńlá ń bọ̀ lẹ́yìn èyí ni gbogbo lè ṣe nìyí. èwo rèé bàbá mi. gbogbo lè ṣe nìyí. kábíyèsí olódùmarè ẹ̀dá èmi náà tí mo lè fọwọ́ kan bàbá báyìí. o lè fọwọ́ kẹ́ kò ní ṣe ọ́ nìkan. mo lè fọwọ́ kan. ẹ̀wọ̀n wa wọn ò rí ọ̀nà tó mi ń bọ́ wọnú àgbọn. wọ́n wá ọ̀nà tó mi ń bá wọnú àgbọn. ẹ dákun bàbá mi jẹ́ kí n wò torí pé àwọn aráalé ò fẹ́ rí dáadáa pé kó má dàbí pé àbí wọ́n jọyìn ẹ̀ mọ́ra wọn níbìkan àbí bákan wọ́n á fẹ́ rí dáadáa pé sí kìí ṣe pé wọ́n jọyìn àbí báwo. bàbá mi ó dàbí pé ṣé àdó kan mò ń wò nú ẹ̀ yìí ni. àdó ni. àdó tó wà nú ẹ̀ yìí ò lè gba kò sọ pé wọ́n bó ṣe fẹ́ gbẹnu ẹ̀ yìí wọ sínú kò yé mi bàbá. iṣẹ́ àwọn àgbà ni. iṣẹ́ àgbà ni. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. ohun tágbà fi ń jẹ ẹ̀kọ́ lábẹ́ ewé lọ́wọ́. gbogbo lè ṣe lẹgbẹ́ lè bàbá mi. bẹ́ẹ̀ni. èyí yóò máa bá mi lọlé àbí bẹ́ẹ̀ bàbá. kò lè bá wọn kò dé. kò lè bá mi lọlé. ọmọ eke nìyí. àjíbòògùn sọ̀rọ̀. àjíbòògùn sọ̀rọ̀ ni lọ́mọ mi ń pè. mo jẹ́ o ṣeun gbèrè orí ìlà kẹ̀kẹ́ bàbá mi ẹ ṣe ẹ ń sọ̀rọ̀ kẹ́ ń pa gbórò lẹ́ẹ̀kan kí ló ṣẹlẹ̀. gẹ́gẹ́ bó ṣe wá rí ní ti gbórò yẹn Èkùlù tí àyìnbọn sí ń bẹ̀ àwọn àjọ náà ló ní ọ̀pá ajá wa ìgbọ́n ní ẹ̀pá. Èkùlù pa ajá. ọ̀pá ajá ni pápátá ìgbọ́n ní ẹ̀pá nígbà wá àyà tó di ẹ̀ẹ̀kejì abátọ́ lọ bẹ̀ èyí ta ìbọn sí báyìí ní ẹ bá ké bá pé ìyá aláró ìyá aláró. kò yé mi ṣé Èkùlù ní pé ìyá aláró. ẹni tó ní Èkùlù ní pé ìyá aláró àwọn ọmọ ajíbòògùn sàbá àwọn ọmọ Ògúndé wọ́n máa pa ẹrẹ rẹ o. ṣé nínú ìgbọ́rọ̀ òun ni nǹkan ti ń ké bẹ́ẹ̀. nínú ìgbọ́rọ̀ yẹn ni tí ń ké jáde ńlẹ̀lẹ̀. ń ké jáde pé ìyá aláró àwọn ọmọ Ògúndé ajíbòògùn sọ̀rọ̀ ti pa ẹrẹ rẹ o. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kí lẹ wá ṣe sí bàbá mi kí lẹ ṣe. àdájọ́ ayọ̀ báyìí tí mo ní lọ ṣá Èkùlù ni ilẹ̀ ẹlẹ̀ mọ́ṣá ọgbà ntẹ̀mí jáde báyìí ni gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ pọ̀ ntẹ̀mí báyìí ọba sá lọ ńgbà tá a lọ títí lọ tí mo ní ìjájú ọ̀nà báyìí oṣùbù ìdí ìbọn ẹnu ìbọn mi ọwọ́ ilẹ̀ pátá lọ́jọ́ pé ìdí ìbọn lásán. ṣé àsìkò òjò ni. àsìkò òjò kọ́. ẹnu ìbọn sì wá wọlé bí ìdí ìbọn lásán. ìdí ìbọn lásán wá kùn àbásáwálé àbá wá pé bàbá tó bí mi bàbá ní oríkìlẹ̀ ilé ẹ̀ tó wá débẹ̀ nígbà ẹ̀ ti padìje ló àbámọ̀ ẹ̀ má débẹ̀ mọ́ kẹ́ǹkẹ́ àtàfi ilẹ̀ nígbà òdìyọ́ kẹta bàbá bá ní káká lọ nígbà tá a bẹ̀rẹ̀ sí lọ títí awábọn kí títí nígbà wá ìyá bàbá ní àárí nígbà òdìyọ́ kejì àbá wà wá bẹ̀. èyí ni bàbá tó sọ pé èrì yìí èyí ni bàbá ajíbòògùn sọ̀rọ̀ tí wọ́n bí ajíbòògùn sọ̀rọ̀ gangan kó tó di báyìí wá ń jẹ́ orúkọ òun dòní olónìí. kábíyèsí Ògún kábíyèsí ẹ máa bọ́rọ̀ yìí sọ bàbá rẹ̀. ọba ní àárí nígbà ìyọ́ kejì wọ́n bá wá à ń pe bàbá yẹn ní dìísà ní gà. dìísà Fúlàní ni. ọba mú Fúlàní yẹn lẹ́yìn àwọn ni wọ́n mú létí gbóni nígbà ọdọ òun ọba ní. ọ̀rọ̀ Fúlàní tẹ́ ẹ dákọ̀ òun ló mú mi rántí bàbá ẹni Fúlàní kẹ́ ẹ padà kọ́lé sínú ìgboro òun. ọ̀dà nígbà yẹn ọba ní kíní yìí ó ló burú ó ní kí bàbá ká lọ bàbá sàgbà tì í fún àdó wọn bẹ̀rẹ̀ sí wákì wọn bá rí ìbọn ẹnu ìbọn wọlẹ̀ ìdí ìbọn wà lókè wọn bá fa ìbọn jáde nígbà wọn bàbá jáde wọn fi ìbọn hàn wọn tó àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìbọn ká máa débẹ̀ mọ́ o àwọn ọmọ èkéèsì níyì agídí wa pọ̀ nígbà ọ̀ya àwọn tí ara ìbọn tí tó ti dé tí a ti tọ́jú ìbọn pé ìbọn tọ́ra mú àwa lọ ọ̀gbẹ́ wájú àwa ń padà bọ̀ wá láì lóru wá lè yọ ìyàbá tó lójú ẹranko nínú gbórò náà gbórò yẹn bí àìtọ́lójú ẹ̀ báyìí ẹni tó yàgbé àyìnbọn rẹ̀ bí ká má yìnbọn sí ni èkejì mi táyà jọ tẹ̀léra wa
ó ní gbàtà àti àárẹ̀ tàbí wá yìnbọn sí tí ọba délẹ̀ náà délẹ̀ ọba gbé bọn pàà ní báyìí kiri ní ṣe ní ń ké lọ àbá nígbà tí ń ké lọ ni ká fi ilẹ̀ àbá fi ilẹ̀ wọ́n dára ọjọ́ kejì tá lọ wò ó ààrí ó pòrì títí ọwọ́ náà Èkìtì. ó wọnú Òkìtì ọ̀gàn kan ọwọ́ náà Èkìtì ibẹ̀ ló pòórá mọ́ kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè àrímọ́ ìyìn ní nínú ìgbórò ẹ sọ̀rọ̀ ń pa àwọn agbègbè kan. ń bọ̀ wá ló wà yá alájọ ẹ̀ ni bàbá ní ká má jẹ gbóyè mọ́ o ká fi lọ́rùn ọlẹ̀ o ń bọ̀ wá yá ni lẹ́yìn gbàgbà tó rí bẹ́ẹ̀ ni àwọn Fúlàní kan tí wọ́n wá wọ́n bá lọ kọ́lé sí ẹ̀gbẹ́ rẹ̀ gẹ́gẹ́. wọ́n lọ kọ́lé sí ẹ̀gbẹ́ gbórò wọn gangan. wọ́n kọ́lé síbẹ̀ nígbà tí ó di ọ̀gànjọ́ àwọn àjọ̀rán yẹn bá jáde wọ́n jí Fúlàní yẹn wọ́n ní kí ló wá lórí báyìí ní òwò àkọ́lé ni ọkọ́lé ìpínlẹ̀ wọ́n ń lò ní yìí lọ parí ayé ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lù ú sípa wọ́n lù pamọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ tó kó wọnú ilé kó túmọ̀ ọjọ́ kejìjọ́ tó kó wọnú ilé òun tó mọ́ wọ́n lù pamọ́ bẹ́ẹ̀ àjà òkú ẹ̀ ni wọ́n bá lọ́jọ́ kejì pé òkú ẹ̀ làwọn Fúlàní yòókù bá níjọ́ kejì kábíyèsí Olódùmarè gbogbo wọn bá sàṣàkó bẹ́ẹ̀ ń bọ̀ wáyà tó di pé àwọn agbégi wà dé wọ́n wá lọ ń jági bẹ́ẹ̀ wọ́n lọ ń rẹ́gi nínú ẹ̀ wọ́n rẹ́gi wọ́n à ń fi ọkọ̀ kó tí wọ́n bá di igi tẹ́ bẹ okùn kẹ́hìn náà já wúrúrú. irin tìpolì tí wọ́n bá fi di igi ni ajá tó bá já kùtù báyìí yọ jẹ ẹ má wà nílẹ̀ yọ rẹ̀ mọ́lẹ̀ bíi kiri báyìí. àwọn gìhún màmá ń tóbi bàbá mi yóò bá lọ èèyàn mọ́lẹ̀. lọ mọ́lẹ̀ títí tí wọ́n sì kú síbẹ̀ sínú gbórò ni òórùn fáìlì àwọn ìpè tí márùn níbẹ̀ lọ́ba ilé ló fi padà lé àwọn àjọ̀nú ló lé wọn kó bẹ̀. ẹ ṣeun bàbá àgbáyé àdálẹ́ a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣírí tó ń ṣá nílẹ̀ Yorùbá lọ́jọ́ tòní òórùn dísù bẹ́sùrò nǹkan kan ń bẹ lára ohun tó ń lé wọn sí. ilé ló lé wọn ìdànù. ẹgbẹ́ ìgbórò òun nísìnyí ó ti di pé àyè ti wá gba ẹni gbogbo láti kọ́lé láti ṣe wọ́n ti kọ́lé lọ́nbẹ̀ nísìnyí. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. bọ́rọ̀ ṣe rí ni. ẹ ṣe bàbá wa àgbáyé àdálẹ́ ẹ ṣe bàbá Ògún màdọ́wọ̀ wa ohun ẹ̀sìn lónìí jọ mí lójú ká màmá. bó ṣe rí ni Ọlọ́run ló yí ṣe é àwa náà kọ́ ìwé yìí tí ọkẹ́ gẹ́gẹ́ bí ó yẹ lọ́run ní gbogbo àwọn ọmọ mi tó bí sẹ́yìn náà kọ́ wọ́n á fẹ́ kí ọmọ mi pupa yìí náà kó fi nǹkan méjì kan hàn yín kẹrí pẹ́pẹ́ bá rí náà ṣe tó wá tẹ́lẹ̀ ní àbá ti mọ̀ ìgbọ́n ìjọba àyà tẹ́ ń bá ń bọ̀ tẹ́ á pè wá. tàbá tún padà wá. a tiẹ̀ ń bọ̀ tó dáwọn ọ̀kẹ́ ó bẹ tí wọ́n sọ pé live video ní ká ṣe pé àwọn fẹ́ máa rí bí wọ́n ṣe ń ṣe lójú àwọn tó lójú torí wọn ò ní fẹ́ nígbà wọn lè máa wò pé bóyá ẹdítì àbí nǹkan kan ní ṣùgbọ́n àtúntún bá ní àwa àtúnwá ẹ mọ̀ pé nìkan ló gbé wa dìde lójú ọ̀tọ̀ ní tó fowó sọwọ́ sí yín tó ní káfíń lówó tó sì tún fáwọn náà lówó pé ó yẹ lọ ọ̀dọ̀ bàbá Ṣẹ̀gun fẹ́ rí wọn bá a bá ti wá níjọ́ náà á sì live video á ti fún wọn lákòókò tí ò ní tàṣe pé ìjọba yẹn pàdé wa bí báyẹn pàdé wa níjọ́ òun á sì live video tó gbogbo wọn ò rí tó máa ṣe lójú wọn tó máa pè dẹ́hùn lójú wọn. gbogbo wọn ni nígbà náà ẹ bá ti pè wá. èwo nínú àwọn ọmọ yìí lẹ sọ pé. eléyìí pupa yìí ni ọmọ mi pupa yìí. ẹ wá jókòó báyìí ẹ wá jókòó báyìí ẹ wá jókòó báyìí. ẹ dákun mo folétò àmì ìbẹ̀yẹ ẹ dákun ẹ má jà panu ẹ dákun ìyẹn ló máa lọ. ẹ dákun ẹ̀gbọ́n mi ẹ bá a dárúkọ yín fún gbogbo ilé tó ń wò wá. orúkọ mi ni Adéníjì Noah. Adéníjì Noah. aka Ìdágìrì. aka Ìdágìrì ti dá ọmọ lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú. Ìdágìrì yóò wọ̀n èyí wọ́n ń pè wọ́n. ṣẹ̀gbọ́n ẹ̀yin ní kí n ọ̀kárí láìka kàkí Olódùmarè. Ìdágìrì o Ìdágìrì tí ń dámọ lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú kí lẹ ní fún wa kí lẹ fẹ́ fi hàn wá lọ́jọ́ tòní. èyí tí lára àwọn nǹkan tí bàbá mi fún wa bàbá mi Ajíbògùn sọ̀rọ̀ lára ẹ̀ làwọn náà fẹ́ dọ́gbọ́n rẹ̀ wò. ọ̀ya lágbára àwọn onílẹ̀ kọ́lọ́hún yóò rí bẹ́ẹ̀. àmì àṣẹ wá. ẹ jẹ́ kámẹ́rà òde ọtí tó jẹ́.
ọtí trọ́fì kan trọ́fì. ọ̀nà débù kan. ẹ dákun tó lọ́wọ́ ẹ dákun ariwo mi ò fẹ́ dákun ẹ fi hàn wọ́n jẹ́ kí wọ́n rí bọ́n ṣe sí kan má ní wọ́n ti bóyá nǹkan kan ṣe mẹ́fẹ̀ẹ́ ni àwọn ìbáyẹn ìra tí ò lọ́wọ́ nù òótọ́ la gbé lọ́wọ́ nǹkan àṣírí pẹ́ńlẹ̀ Yorùbá ṣé ẹ ti rí bọ́n ṣe ń tu ọtí wọ́n ń tú sínú kèyí o ṣé ẹ ti rí ọtí náà ń tú sínú kèbẹ̀ tibẹ̀ ṣe ń wo wọ̀ ọtí náà ń tú síbẹ̀ ṣé ẹ rí wò dáadáa ẹtúùsì nba kọ́dà o nba ṣẹ̀dá Elédùmarè nba Ajíbógun sọ̀rọ̀ nba yọ egunla nba rẹ o Síkírù Ajíbógun sọ̀rọ̀ nba rẹ o ẹ̀yin ìyá ajúbà yín o tọmọdé bá júbà ilẹ̀ lórí òkú dalẹ́ o òun ni ṣe ń wò ó gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ iléeṣẹ́ Oyalahun TV ṣe ń wò ó ewé ọdán ni wọ́n ń já tí wọ́n ń dà sínú ọtí trọ́fì tó ń dà wọ́n o ewé ọdán ṣe ẹ ti rí kìí ṣe ti rí gbogbo ẹ̀yin Doubting Thomas àbíbò lo àwọn olóyìnbó ń gbẹ̀ má jẹ́ yìn mí ká pé kìnìún kan ẹ máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ o èmi kan tí mò ń sọ̀rọ̀ yìí mi tí mọ ohun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ máa wò ó lébẹ̀lì ara trọ́fì ni wọ́n ti ká yìí o lébẹ̀lì ara trọ́fì wọ́n ti ká yìí ẹ máa wò ó ẹ máa wò dáadáa o ẹ máa wò ó wákàtí ò sí ń bẹ̀ àwa kò nú àwọn tí ó ṣe pause and play ẹ máa wò ó ẹ wò ó ẹ wò dáadáa o ṣé ẹ ti rí ẹ wò ó ẹ máa wò ó. ọtí tó wó tí wọ́n dà sínú kèwùn trọ́fì náà mú o ọtí ayé omi ayé náà mú ẹ máa wò ó ẹ máa wò ó kàmẹ́rà má dákun ẹ máa wò ó. Ẹ máa wò ó ẹ sọ̀rọ̀ sókè gbogbo ayé máa gbọ́ tẹ̀lé. àyídà padà eégún bá wọnú aṣọ yọ pàmùdà tádé bá délé àbá yọ pàmùdà lónìí kan pàmùdà lónìí àti ológun ìlàkọ̀tún ìgbà lójúlẹ̀ òjò lóró námúgi òjò làṣẹ ìtẹ́wọ́n múlẹ̀ ńlẹ̀. èmi ni ó mú fún ọ. Odimeni. Ẹ mọ̀ tó fún mi yókùn. Mámù. Ìbílẹ̀ mámù. Òun eléyìí o. Odimeni ẹ̀hẹ́n. À ń rí. Wo? Tí ìlówó ní tẹ́lẹ̀sì. Wọ́n ní ẹgbẹ́ sí dáadáa o. Odimeni. Àjẹrò tútù. Ìbílẹ̀ o. Ẹ má wọrí. Orí èyí mọ tírọ́bì yóò. Ẹgbẹ́ Ajíbógun sọ̀rọ̀ lókè wá wá. Ajíbógun sọ̀rọ̀ lókè wá. Sìgá kọ́ yìí. Ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Oyalahun TV. Ẹgbẹ́ nu wọn dáadáa o. Ẹ wo sìgá rèé o. Ṣé ẹ ti rẹ́nu wọn? Ọya ẹ bá ń bẹ́ ọjà àdùn mi ti mọ sìgá mu. Tẹ́mi bá mọ ní nẹ́tíwọ́ọ̀kì ó dàrú. Ẹ̀hun tí mo mọ́ ń bí òṣàkẹ́ tí. Ẹ dákun ẹ jẹ́ ká lò fọ́ìsì mi lọlẹ̀.
ẹ kọ́ wọn alẹ́ kó jáde inú mi yẹn jáde. Ìgbà wọn ṣe ọmọ fáwọn ọ̀dà ní lọ́pọ̀ ẹ̀dẹ̀ padà ọ̀gá bá ṣe lọ́hùn dasọ níyì padà lọ́pọ̀ ẹ̀dẹ̀ padà ẹ̀yà padà owó ìtàn ní sí padà. Fantastic. Ajíbọ̀gùn sọ̀rọ̀. Ajíbọ̀gùn sọ̀rọ̀. kéékèèké lẹ rí ni. Ajíbọ̀gùn sọ̀rọ̀ ní ọmọ tó da lẹ́yìn. Ajíbọ̀gùn sọ̀rọ̀ ní ṣé mo lè máa lọ. Málago Ẹ fi kalẹ̀ sí bàbá. Ajíbọ̀gùn sọ̀rọ̀. kéékèèké lẹ rí ni lálágbẹ̀ lẹ́yìn. Ta ló sọ pé ò ní bàbá? Kárì àní bàbá Ajíbọ̀gùn sọ̀rọ̀ ní bàbá wa. Kárì Àní bàbá. ta ló sọ pé ò ní bàbá? Kárì àní bàbá Ajíbọ̀gùn sọ̀rọ̀ bàbá wa. Kárì àní bàbá. Mo gbọ́ tẹ̀ sọ pé eégún ńlá pé àlejò kan bá wọn nísìn. Ṣé àlejò lè sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́? Ó lè sọ̀rọ̀. Eégún ńlá. owó ẹ̀yọ̀ ìyá gúnugún bà lóòrè ojú àtòkò kọ́ǹgù wọlé ẹ̀yọ̀ òṣà. Eégún ńlá ìdákun. Mo folódùà mo fowó àtọmọ ọmọ ìdíyìn lẹ́nu ẹ̀dákun mo folódùà bí ibẹ̀ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Oyọ́lọ́run TV ṣé ẹ ti rẹ́nu ọkọ́ ṣé ẹ rẹ́nu lẹ̀ ṣẹ́yìn náà rí nǹkan tá a gbé lọ́wọ́ àwa àìbá wọn hèrà tí ò lọ́mọ nú àwa kò nú àwọn tí ń kọṣẹ́ tí ń gọ sí ẹ̀yìn kankan sóye yìí kò gbogbo ohun tẹ́ ń kò ń kò sí push and play ń bẹ́ o mo fi Olódùmarè mi búra bí n bá pọ̀rọ̀ fún yín pé bóyá a ṣe push and play làwa ń dọ́gbọ́n parọ́ kan fún yín kí gbogbo ohun tí mo kó jọ gbogbo ohun tí mo fẹ́ jẹ́ láyé kó parẹ́ lójú mi kò sí push and play ń bẹ̀ rárá idán ni wọ́n pa fún yín kò sí push and play ń bẹ̀ o tí ó bá wá tún dá yín lójú tí ó bá rú yín lójú ẹgbẹ́ àwọn náà ń sọ̀rọ̀ wọn ní bó bá rú yín lójú á ṣe live video á wà polówó ẹ̀ á gbé á ní bàbá ti rí ẹni tí ó sponsor wa táàbù lọ sí polówó lórí ètò ọba Solomon ọba àgbáyé pé bàbá òjọ́ báyẹn bá wa kéde rẹ̀ fún gbogbo ẹ̀fà bẹ́ẹ̀ ṣe live video lórí Instagram kẹ́yìn náà wà ń bẹ̀ kí gbogbo yín náà wá ti gbáradì pé Instagram o ká ṣe live kan máa ṣe lójú yín sẹ́mọ̀ pé bó bá jẹ́ live tí èsì pàṣẹ tún post fídíò kò ní sí pé bóyá wọ́n ti yọ ọ́ kù wọ́n ti fi kún un ẹ mọ̀ pé bó bá ṣe ń ṣẹlẹ̀ lójúkòrò lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ní o máa rí fúnra lára yín èwo lẹ tún mú lọ́wọ́ yìí Ajíra tútù kábíyèsí ògùn kábíyèsí Olódùmarè láì lọ sódò àwọn ọba tí wàá ní. kábíyèsí ògùn kábíyèsí Olódùmarè kábíyèsí ògùn kábíyèsí Olódùmarè ẹ wo ilé kún fọ́fọ́ lọ́jọ́ tòní àná lọ́tún lọ́lọ́dọ́ bàbá mi Ajíbọ̀gùn sọ̀rọ̀ ṣé èyí wà ní ìṣeré orí ẹ̀. Òkè Ògùn láwà yìí Òkè Ògùn láwà yìí ọ̀dọ̀ bàbá mi Ajíbọ̀gùn sọ̀rọ̀ láwà yìí ẹni bá ní òkú òtẹ́rù ọba tí ó fi fún ná òun ló mú lọ́wọ́ ṣẹ́gbọ́n ó bá rú yín lóde yìí tẹ̀ bá gbàgbọ́ ẹ kàn sí mi nọ́mbà mi wà ń bẹ̀ ẹ kàn sí wa kẹ́ ẹ jẹ́ ká mọjọ́ tá a ṣe live video tí wọ́n máa ṣe lójú yín kòrókòró tẹ́ ó sì máa rí ẹni tí ó gé àwọn rẹ̀ fún yín tí ó tún fi hàn yín tí ó sì fi gbogbo yín tí ó rí apá rẹ̀ báyìí yóò rẹ̀ yóò sì kó egun yóò fi hàn yín wọ́n ń bẹ dáadáa ní live video tí ò ní jẹ́ pé bóyá a ṣe ní fídíò àwọn aṣẹ post ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí dáadáa nǹkan ń bẹ bí tí nǹkan wà ibi ó kálukú bá rìndé ní orí mọ́ àdúgbò lọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá àtọkùnrin àtobìnrin ojú tẹ fi wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́wọ́ ò ní di òkè òkè lẹ́múru sí òkè òkè lẹ́mú máa lọ ìbànújẹ́ ó kéré tóbi kò ní wọlé tọ̀ ní àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ìjíjà lóko ó para lé wọ́n wá sọ pé àjájì nílé ó gbèrò ọ̀nà ṣe nílò ní jẹ́ ìpín tiwa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà lókè tẹ́ ẹ̀rẹ́ iléeṣẹ́ yìí lọ́wọ́ ẹ̀ ní wálẹ̀ láéláé ẹ̀yin tẹ́ ẹ sì wà ní Nàìjíríà náà tàbí tẹ́ ẹ wà nílẹ̀ tó Olódùmarè tí gbọ́wọ́ yín sókè òkè òkè báyìí lẹ múru sí òkè òkè lẹ́yẹ ń fọ̀hún òkè òkè ní gbogbo wa máa lọ gbogbo ohun tí ẹ ti fetí yín gbọ́ ní ti dáadáa tí ò ti tò yín lọ́wọ́ yóò bẹ̀rẹ̀ sí tò yín lọ́wọ́ láti wákàtí ọ̀wọ̀ yín lọ ọlá àwọn tó digun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé tí mo wà tí mo ti ń sọ̀rọ̀ yìí mú gbogbo ohun tí ẹ ti fojú yín rí tí ò ti tò yín lọ́wọ́ yóò bẹ̀rẹ̀ sí tò yín lọ́wọ́ látòní lọ ní ti dáadáa ṣé wá ní gbogbo oore tó ti tò yín lọ́wọ́ tó ti wà lọ́wọ́ yín tẹ̀ tí ń jẹ àjẹpẹ́lẹ̀ ó jẹ́
gbogbo rẹ tó ti bà yín lọ́wọ́ tó ti tó yín lọ́wọ́ kò ní bọ́mọ yín lọ́wọ́ mọ́lá ṣe ìlúmarì gbogbo yẹ ò ní máa padà sí aburú ilé ò ní lé yín ọ̀nà ò ní nà yín ní kòkòrò láabi tòfò tàrùn yóò máa gbẹ́nu gbẹ́wò yín tówó tọmọ yóò jáde wá bá gbogbo wa títí ìgbà mìíràn tá a tún máa pàdé lórí ètò yìí mo bẹ̀ gbogbo yín gbogbo bẹ̀ sí ń wo òun ẹ bá mi share ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi comment ohun tí ẹ bá fẹ́ tẹ́ ẹ bá gbà lérò bẹ́ẹ̀ bá fẹ́ ká ṣe live video òun kẹ́yìn náà lè rí tí wọ́n ṣe é sojú yín kó má jẹ́ pé a máa post video mọ́ ẹ kẹ̀ sí wa kẹ́ ẹ jẹ́ ká mọ̀ títí ìgbà mìíràn tá a tún máa pàdé lórí ètò ìlẹ̀mí ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín oyè ọlọ́run Nurudeen Àgòrò èmi lọ́mọ tẹ́dẹ́ nǹkan ọmọ àbẹ̀jọyọ̀ ọmọ àbẹ̀jọ́sùkú ọmọ oríire ti sunkún adé ọmọ olùkọ̀dú ọmọ èrè níjòmù ọmọ olú tó kú ọmọ olú tó jẹ ọmọ ajagun gbọ́nà ìjòmù mò ń dágbére fún yín títí ìgbà mìíràn tá a tún máa pàdé lórí ètò yìí lórí iléeṣẹ́ oyè ọlọ́run TV ká pàdé láyọ̀ ká túká láyọ̀ títí ìgbà náà ó dàbọ̀. Bàbá mi. Òye ó kún lẹ̀ bàbá mi mọ̀ tó pọ̀. Sori tó ẹ̀kọ́ òwe yìí. Ibi yìí ìtàlá àbọ̀ sí. Mo fi ṣèlú pé ẹ̀mẹ́ta. Ìtàlá àbọ̀ sí bí èrè gbà wá. Àbíbà wá ṣe ilé ẹ̀rọ ọmọ tí ó ti fún wa. Àgbẹ̀bí ìyàwó ayé o. Bàbá mi ọ̀rẹ́ àná ọjọ́ àná. Àgbẹ̀ ìdílé. Àgbà àtọ̀jú rẹ̀ fún mi.